Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ẹ jọ̀ọ́ sọ pé kí ló ń bá wọn jà? Ìlara ló ń bá wọn jà. Ìlara kí ló ń bó pìsì jà? Ìlara yé ló ń bá wọn jà. Ìlara àwọn ọmọ APC ó ń bá wọn jà. Ìlara OPC ó dùn wọ́n o. Ìlara ẹ sọ pé kí ló ń bá wọn jà? Ìlara OPC ìlara. Àwọn ọmọ OPC Gani Adams ó dùn wọ́n, ọ̀rọ̀ yìí dùn wọ́n nígbà tí mò ń sọ̀rọ̀ lánàá tí mo ní kábíyèsí àkànbí ọba Bariga mo náà ti lọ join àwọn kìíní máa ń fà á já, mo ní wọ́n ti join àwọn fáǹsì Yorùbá Wuyì, mo ní kábíyèsí tẹ̀ ń fà yìí pọ̀, ẹ̀ ń fà á jù, kábíyèsí ẹ ti ń fà á jà yíyé, ẹ bá wa ra ẹ̀rọ àríkẹ́ fáwọn OPC Gani Adams, ẹ bá wa ra ẹ̀rọ àríkẹ́ fún wọn. Ó pọ̀ fún Wàrísì. Ó dùn wọ́n. Ó dùn àwọn OPC Gani Adams. Èmi mọ̀ ẹ̀ ní bọ́tà kẹ̀. Mo kẹ́ máa bọ́tà, inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe bọ́tà. Kábíyèsí bàbá mi àkànbí ọba Bariga ọmọ Gbọ́láhàn agùntàṣọ lò, àwọn bàbá mi tán sán ogun. Baba, if you love Igboho, I love you. If you love Adisa, I love you. If you love Májàsọ́lá, I love you. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba, ẹni tó bá ti nífẹ̀ẹ́ Igboho lórí péjì ọba Wuyì, àwọn ògbọ́n náà àgbọ̀n kankan. Ó dùn ẹ jọ̀ọ́ ẹni tó bá rẹ́dì fún ẹ̀fẹ̀ ni o, a máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ dáadáa. Wọ́n sọ̀tàn Bariga ìyá àmọ̀bọ́n yẹn dẹ̀ ṣe mí. Ó sọ ìtàn Bariga. Bàbá mi ọlọ́ba ń fọ nǹkan, bàbá mi ti sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́. Ọ̀rọ̀ yẹn wá ń wá sí ìmúṣẹ ń sìn. Kábíyèsí Ọlọ́run mà ṣe mí náà lọ́mọ àlè. Ọlọ́run ẹlẹ́dàá mi ṣàánú fún mi, ṣe mí lọ́mọ àlè. Ọlọ́run tó ń ṣàwọn ọmọ mi lọ́mọ àlè. Ọlọ́run ṣe mí lọ́mọ àlè jọ. Ọmọ àlè mà náà pé Tinubu ó máa di pírẹsidẹ́ǹtì. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí gọ́vnà, ó di gọ́vnà, ó di sínétọ̀, ó tún fẹ́ sínétọ̀ níyàwó, ó tún di pírẹsidẹ́ǹtì alákọ̀ọ́kọ́, ó tún ń lọ fẹ́lẹ́ kejì. Ọlọ́run ṣe mí lọ́mọ àlè ṣàánú fún mi. Bàbá mi sọ̀rọ̀ yẹn, ó láyé lágbé abẹ̀ní, ó ní lójú gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátá ó ló máa di ọmọ àlè. Mo ní àṣà ò bàbá mi, báwo ni màá ṣe di ọmọ àlè? Àṣàdúrà ni bàbá mi ń ṣe fún mi, àṣọ ń wúre fún mi ni. Ó láyé lágbé abẹ̀ní, ó ní lójú gbogbo ọ̀tá ẹ̀ pátápátá ó ló máa di ọmọ àlè. Èmi mo láti máa bèrè ọ̀rọ̀ gan. Kékeré mo wà báyìí, wọ́n ní wọn tó máa jẹ́ àṣàmú kékeré ló ti máa ṣẹnu ṣámúṣámú. Kékeré mo wà tí mo ti ṣẹnu ṣámúṣámú. Mo wá ń bi bàbá mi, mo ní bàbá mi, ẹ má sọ pé Ọlọ́run máa ṣe mí lọ́mọ àlè lójú àwọn ọ̀tá mi, ẹ fún mi ní reason náà àṣà ò. Bàbá mi wá sọ fún mi, ó ní tó bá gbé mọ́tò bọ̀gìnì, tó bá gbédé, tó bá ṣoríire láyé, tó bá déwájú ilé, tó bá hànú pínpínpín, tó bá níta ló dé, tó láyé lágbé abẹ̀ní ni, ó láwọn tí wọn ò fẹ́ kó wáyé rárá, àbáwọn tó rí ẹ̀gbà tó wá sáyé tí wọn ò fẹ́ kó dàgbà, àwọn tó rí ìgbà tó ń dàgbà tí pa wọn ò ká ẹ, tí wọn ò fẹ́ kó ṣoríire, ó ní wọn wá ń ọmọ àlè yẹn ló dé yẹn. Ọlọ́run ṣe mí lọ́mọ àlè. Ọ̀rọ̀ Bariga ó dùn àwọn OPC. Ọlọ́run Ògún gbọ́. Ọlọ́run Ògún mo fi búra. Ó dùn. Ọ̀rọ̀ yìí dùn wọ́n. Yorùbá Wuyì nìkan ni. Yorùbá Wuyì ni mò ń jẹ́ ní ti Yorùbá Wuyì ẹ káàárọ̀ ẹ káàsán. Ẹ káalẹ́ according to the time títò yìí bá bá yín. Àwọn OPC wọ́n ti fẹ́ẹ̀ kú o. Èní ni 19th of August 2026 tí bàbá wa ọba Bariga bọ́ta lọ́n the 17th of August 2026
tí wọ́n wá sọ ìtàn ilẹ̀ Yorùbá fún wa àwọn OPC ti fò bọ́ta àánú wọn dẹ̀ ṣe mí àánú wọn ṣe mí àánú wọn ṣe mí wọ́n ti pàtàn bá Bariga ẹjẹ nǹkan fáànù ẹbí ṣe làágùn èké ni mo bá ṣe fún yín a máa analyze show yìí a máa ṣẹ̀fẹ̀ gan ó dùn wọn o ó dùn ó dùn àfàrìbá àwọn ẹjẹ nǹkan fáànù ẹjẹ nǹkan fáànù náà àfàrìbá àwọn jà wọ́n bínú àwa ò gbé ìka sẹ́nikẹ́ni àfàrìbá àwọn jà wọ́n bínú àwa ò gbèrò ìka ó dùn àwọn OPC ó dùn wọn ó dùn wọn ẹ̀yin tí Yorùbá wuyì ṣé ẹ ti rẹ́dì ẹ̀yin tí Yorùbá wuyì are you ready for ẹ̀fẹ̀ ṣé ẹ rẹ́dì fún ẹ̀fẹ̀ ṣé ẹ rẹ́dì ká ṣẹ̀fẹ̀ ká fi wọ́n pa ṣáyó ká fi wọ́n ṣẹ̀fẹ̀ ó dùn wọn ọ̀rọ̀ yẹn dùn Ọlọ́run dùn wọn ni wọ́n dẹ̀ ṣe mí ó dùn wọn ó dùn wọn ó jẹ́ ní mú background noise ọ̀rọ̀ yẹn dùn wọn ó dùn wọn ẹ máa hàn gìtà níbi tá a bá dé yìí ẹ máa padà hàn gìtà transformer ni pípẹ́ tí ẹ bú ọba ilẹ̀ Yorùbá ṣé mo pé èmi bá yín jẹ mọ́sàlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni èmi ò bá yín dá sí tó nǹkan mò ń jẹ mọ́sà yẹn ní ètètí fún yín ni ṣùgbọ́n pé wá bú ọba ilẹ̀ Yorùbá ìwọ kan jẹ́ gbé ẹ wá wèrè rẹ o kí ẹ kọ́kọ́ gbé ẹ wá ná wèrè ẹ bá mi máa kọ́ wèrè rẹ o máa ìsọ̀rọ̀ yàtẹ́. mi ò ní jẹ́ kọ́rọ̀ ẹ pọ̀ ìfẹ́ máa sọ dí. ní sùúrù òpó ní faransé kọ́ta ẹ jẹ́ wà lórí TikTok tó bá fẹ́ gbádùn show yìí ẹ bá bọ̀ lórí YouTube Yorùbá Wuyì orúkọ tẹ fi ń wò wá lórí TikTok ẹ lè bá ti wò wá lórí YouTube ẹ bá mi kọ́ wèrè rẹ o wà á gbádùn mi bí òyìnbó ṣe ń gbádùn sìgá mo mọ̀ pé máa bọ́ta o ẹ mọ̀ wá bí ibú àwa bá ṣe wà ìyá àgbọ̀n kankan èmi Yorùbá Wuyì mi ìgbọ́ anything wọ́n ti gé etí mi lọ wípé ẹlẹ́nu ẹ bú ọba ilẹ̀ Yorùbá ẹ fẹ́ kú orí wẹ́rẹ́ God bless wẹ́rẹ́ rẹ o orí péjì ayé yìí máa bàjẹ́ sí èmi ò ń bá yín fà wá láyé tẹ̀lé because mo pé nuisance ní ẹ wá fẹ́ ṣòwèrè yẹn ògùn gbọ́ Yorùbá Wuyì mo wà ní fún yín Ọlọ́run ẹ ń bú ọba ilẹ̀ Yorùbá kí lẹ gbé mi kí lẹ gbé jẹ Sunday Igboho o ti mọ̀yẹ̀ yìí jẹ ìwọ pápá ìwọ nà ó mọ̀yẹ̀ yìí jẹ ìwọ Àdìsá ti mọ̀yẹ̀ yìí jẹ ìwọ pápá ìwọ nà ọmọ aládìkú ti mọ̀yẹ̀ adé tó wà lórí ọba fújì kọ ọba jagunjagun la jẹ adé tó wà lórí ọba jagun la máa jẹ Àdìsá lágbádé fún ọ̀rẹ́ wa ọba jagunjagun rèé o Àdìsá lágbádé fún ọ̀rẹ́ wa ọsọọsì ló kì í o Àdìsá lágbádé fún ọ̀rẹ́ ya sọ pé Àdìsá lágbádé fún ẹ fẹ́ kú ẹ̀yin ní sàǹsì ẹ máa fẹ́ kú tójú akátá bá wà léwó sẹ́nu ẹdìyẹ ló yẹ ká ti gbọ́ wèrè onífìlà pẹ́kútú agbọ́n máa bí wọ́n ní bàbá Bariga ó dà yóò kù sí lára ṣùgbọ́n wa a máa bí yín a máa bí ẹ̀ ń ṣí èrè a máa béèrè lọ́wọ́ yín ẹ jẹ́ ká kọ́kọ́ jóná ẹ̀fẹ̀ ká kọ́ jó. Pàwọ́
ẹ máa fẹ́ gbé bàbá wọn dé ẹ ṣe ẹ bá mi kọ́ síbẹ̀ bàbá yín dé àwọn èèyàn mi ti jó lọ Àdìsá ni sẹ́ẹ̀ Àdìsá la gbà fún ẹ fẹ́ kú ẹ ká gbọ́rọ̀ tí wèrè sọ ẹ dákun ẹ̀yin tèmi ṣáàyàn ti wọlé àwọn èèyàn ti wọlé ilẹ̀ ti ṣúná ọ̀dà súnmọ́ bí o wèrè bọ́dọ̀ wà ẹ má dákẹ́ àdúrà wèrè ti sọ má sá lọ o. tọ́ ìbà olúwa elédùmarè ọba. ìbà kíyùdìẹ̀ ìbà kíyùdìẹ̀ ìbà olúwa elédùmarè ẹni òfò olúwa elédùmarè ilẹ̀ yorùbá tó ní ká máa rí àwọn bàbá wa sí wọ́n fẹ́ nìkan lóyè àtayébáyé èèyàn méjì ló máa ń du oyè èèyàn kan á jọba èèyàn kan á jakó bàtà májàsọ́lá lòun ò bá yín jà sọ́lá wọ́n ń fọlá warí ni orúkọ ọmọ nìjánu ọmọ orúkọ ọmọ ló ń ro ọmọ májàsọ́lá o wọ́n ti sọ fún láti ilé májàsọ́lá o wọ́n á máa fọlá wá ẹ̀ka ni Àdìsá lòun ò bá yín jà sọ́lá wọ́n wá fọlá wa ká èmi ọmọ túmọ̀ Gàníyù Àdàmú o ẹni tí bá mọ̀ túmọ̀ Àdàmú ẹ bá mi kọ́ sí kọ́ ẹ bá mọ̀ túmọ̀ Àdàmú ẹ bá mi kọ́ sí comment section ẹ pé fìlà ọmọ Gàmbàrí ni wèrè yìí náà dé ìwọ bú ọba Bàrígà ta ló bí ẹnu tá ń bí wèrè yìí ta ní wèrè tó bí wèrè tó ń sọ̀rọ̀ yìí ẹjọ́ mo ń bèrè ní o tẹ bá mọ̀ wèrè tó bí wèrè yìí ẹ bá mi kọ́ sí comment section ẹjọ́ ẹ̀yin tèmi mo ń kí yín tẹ bá mọ̀ wèrè tó bí wèrè yìí ẹ bá mi kọ́ sí comment section ta ní wèrè tó bí wèrè yìí àgbọn kankan tún sọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà ọmọ káwọn gan ni ọmọ ẹran ọmọ tí ìyá ẹ ti yọ̀dí fún Fúlàní ìwọ àti ọba Bàrígà ò kì í ṣe gbé ìyá ẹ la máa rán ẹ sí lórí burúkú onímùkùdù bí ọṣẹ ìyàwó ẹrí bó ṣe rí kò dáa kò ṣáájú ẹ wojú ẹ bó ṣe rí ó dàbí bọ́ọ̀lù ICC màálù lóbi yorùbá wù yín fà mo láìkì yín bàjẹ́bàjẹ́ wọ́n ní màálù ní wèrè tó bí wèrè yìí màálù ní wèrè tó bí wèrè yìí ó yá ó ti get started ọmọ káwọn gan ni yorùbá wù yín fà ẹ̀ẹ́dá a máa kó fún ẹ bá mi sí ẹ fídíò yìí ẹ bá mi sí ẹ kọ́kọ́ wèrè a máa kó fún ẹ sọ̀rọ̀ wèrè. ṣé mi rí bọ́ọ̀lù ìyá mi evangelist ṣé mo rí bọ́ọ̀lù ICC rí àwọn náà máa kéré nínú ayé àwọn kan ń gbé baby face káàkiri wà ní àwọn ICC shooting star nìbàdàn. ìbà olúwa elédùmarè ọba tẹrẹrẹ kárí ayé. ó ṣe ìbò explain taya. ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọba òjìjíbìrì ọba ajípọ̀jọ́ ikúdà. ṣe rí yorùbá nation tá à ń ṣe mo ní phobia fún àwọn tó bá ń sọ̀rọ̀ báyìí tá bá wà nínú platform àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ you guys were not talking like this before pé àtàfẹ́ gba ilẹ̀ yorùbá tẹ́báyé tó ti ń sọ̀rọ̀ báyìí 419 ni wọ́n ọlọ́run ìbà elédùmarè àtẹ̀rẹ̀ bàbá onírùngbọ̀n ọbẹ̀ onírùngbọ̀n yẹ́wùkẹ́ àbí kí ló mọ̀ bàbá yẹn àwọn olùkọ́ ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn torí pé ẹ fẹ́ jalè ẹ fẹ́ kọ́ ọmọ yorùbá ẹ fẹ́ gbé wa ní gógó àwọn ọmọ fúlàní fẹ́ gbé wa ní gógó ìbà elédùmarè ọba tẹ̀rẹ̀ aláìbèbí ti ṣẹ́jú wèrè káwọn gan ni ọmọ káwọn gan ni sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀. ọba àná ọba ẹ̀ní ọba ọ̀la ọba títí ayérayé lórí irọ́. ọba tó ti ń bẹ kí bẹbẹ kó tó máa bẹ. kò explain taya. ọba tó ń bẹ nígbà tí bẹbẹ tún bẹ ọba tí yóò sì tún sì máa bẹ nígbà tí bẹbẹ ò ní sí mọ́. olúwa elédùmarè ni mo fọpẹ́ ìyìn àti ògo fún. mo kí gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko àti lẹ́yìn odi. ẹ bá mi sọ fún wèrè yẹn ní kó sọ̀rọ̀ fast ẹjọ́ tó ẹ bá mi kọ sí kọ́mẹ́ ẹni sọ̀rọ̀ sókè ẹ bá mi kọ sọ̀rọ̀ sókè wèrè ẹ bá mi sọ fún wèrè yẹn ní kó sọ̀rọ̀ fast mo jẹ́ ń fọ̀rọ̀ ránu yẹn kò tẹ́ mi lọ́rùn pé mo fẹ́ bu ẹ ni mo fẹ́ bu ẹ mo pẹ́ máa bọ́ọ̀tà tẹ́ bá wá bọ́ọ̀tà ẹ máa fà ó máa lọ́ǹgì gan ògùn gbọ́ ẹ máa fà ó máa gùn gan ẹ máa fà á odidi kábíyèsí ti wa ọba agbọ́láràn
ìwọ kan ṣe ẹnu bí àkísà èélà ẹnu bí ìbọnú màálù ló ń bú ọba Gbọ́láhàn kábíyèsí tiwa ní Bàrígà mo tún kọ́ ọmọ Bàrígà ni mi mo tún lè claim pọ̀ ọmọ Bàrígà ni mi gbogbo igbó ògùn ni wọlé ní ìlàkì ọ̀dà àwọn bàbá dúkú orí títí lèmi wà o ìsí ìṣẹ̀lẹ̀ tí wọ́n á dárúkọ ní Èkó yẹn tẹ́mi ò ní sọ pé mo sọ̀rọ̀ tó kẹwèrè káwọn gan ni ọmọ káwọn gan ni ẹ̀rọ bá mi ọmọ káwọn gan ni pọ́nrán màálù náà fi dóye ẹ̀ ìwọ tẹ́lẹ̀ ti gba wà á kọ̀ lẹ́yìn. dúní mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ. àní ẹ ká ló mọ wèrè lòdù òun ṣàìmọ̀ fọlọ́kọ ká ló àdá fún yín Mr. Ọlá bí Mr. Ọládùnjẹ àbí Mr. Ọládùnjẹ àdá fún yín sọ̀rọ̀ tó kẹwèrè sọ̀rọ̀ tó kẹ wèrè lòdù lòun ẹjọ́ ká ló mọ̀ mi màmọ́ orí òrírí o wèrè lòdù lòun o owó kí ṣàìmọ̀ fọlọ́kọ ojú ẹ̀ ọmọ asán ẹ nígbàrún ojú ni ẹ ojú kì í di ẹ wèrè sọ̀rọ̀ ẹni òfò inú mi dùn sọ̀rọ̀ sókè. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí tí rọ́bà wà níbẹ̀ mo fẹ́ jẹ́ káwọn èèyàn jáde kan wá dìbọ́ǹkì mi o. alọ́láyé tó máa dìbọ́ǹkì. mo ń pe gbogbo ọmọ ọkọ ìlú Bàrígà Bàrígà lẹ́kọ̀ọ́ Bàrígà lẹ́gbẹ̀ẹ́ Ṣómólú Ṣómólú lẹ́gbẹ̀ẹ́ Bàrígà Ṣómólú nínú Bàrígà Bàrígà nínú Ṣómólú gbogbo ẹ̀yin ọmọ ọkọ inú Bàrígà gbogbo ẹ̀yin indigenous Bàrígà gbogbo ẹ̀yin tẹ́ ń fọwọ́ sọ̀yà pé ọmọ ìlú Bàrígà ní mò ń pè yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ètò lénìí tó bá yẹ pé irọ́ ni ẹ wá já mi o. Yorùbáwùyí fans ẹjọ́ ṣẹtirẹ́dì àti dìbọ́ǹkì ọ̀rọ̀ tí wèrè yìí fẹ́ sọ. Yorùbá Bàrígà lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ wà láyé ẹ̀dá ìyá mi Fájẹ́dìs ẹ máa bọ̀ lórí YouTube yẹn mo ti ń wo kọ́mẹ̀ntì ẹ bá mi láìkì ètò yìí náà ẹ̀yin yẹn bá mi láìkì ètò yìí mo ń wo kọ́mẹ̀ntì lórí YouTube mo láìpẹ́ àwọn ọ̀ṣẹ́ ń jíjà mi lórí YouTube àbúrò lórí YouTube lẹ́nìí ọ̀gbọ́n kankan inú mi ń dùn ṣe ti rẹ́dí àti dìbọ́ǹkì èmi dìbọ́ǹkì gbogbo tó bá sọ ní dìbọ́ǹkì bóyá sọ́nà ló ṣe rí ààrẹ ayé àti dìbọ́ǹkì sọ̀rọ̀ wí. bákan náà mò ń lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba ìlú Èkó látòrí bàbá wa Ridwanu Akiolu bàbá kọ́lọ́hún jẹ́ kárí yín pẹ́ o kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba kò jẹ́ kó pẹ́. bàbá àwọn ọmọ àlè kan ti wà nù ìlú Èkó mo mọ̀ pé ti sanction ẹ̀ rí mo mọ̀ má fẹ́ forúkọ ẹ̀sìn ní tíńsìn tó ń pèrè ẹ̀ lọ́ba ní Bàrígà mo mọ̀ pé bàbá wa Akiolu wọ́n ti sanction. ẹ wo ọmọ yìí bó ṣe lanu gbàgà bí ilẹ̀kùn Faransé tó yẹ kí n gbé píkṣọ̀ bàbá wa ọba Bàrígà síbẹ̀ o ó pè wọ́n ní orúkọ. wèrè wo ló bí wèrè yìí ná kí ló dé tí àwọn ìyá kan gbà tó máa sún ẹ ní ìṣú ẹ wípé màmá ẹ rántí láti lo condom àbí bàbá ẹ lo condom. No, many of ẹ̀yin ọmọ irú wọ̀ ìṣẹ̀lẹ̀ kan fi ẹ́ ṣe nǹkan oṣù kan wọ́ọ̀ṣì ẹ̀dà nù kò yẹ kó wá sáyé rárá láti lè lá ẹnu máa pe odidi ọba Bàrígà lórúkọ ó yẹ kó wọ́ọ̀ṣì ẹ̀dà nù àtọ́ ṣùgbọ́n àwọn ìyá yín tó máa ti rí pọ́nrán táwọn àbá yóò lẹ̀ ti gbògógóró tó ti gba ògógóró tójú ti kàìkàìkàì tójú ti lẹ́rìí àwọn ìyá yín náà dẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń ronú kò bá jábẹ́ káńtà kò bá jábẹ́ ilé àkọ́kù báwo ni ẹ̀hún kí ló kọ spirit burúkú kò tẹ́ ní wọnú àtọ̀ bàbá ẹ̀ kó lọ di ọmọ sínú ìyá ẹ̀ ìwọ pé ẹ wo àrífín wèrè wo ló bí wèrè yìí ná wèrè wo ló bí wèrè yìí tó ṣẹ́dú kùdùrù bí ọ̀bọ màálùú wèrèrè o wèrèrè o àwọn tí mo bá ti rí báyìí ó jọ classmate mi kan dáadáa àbúrò ẹbí ẹ̀gbọ́n dáadáa ó
ó jọ classmate ẹ̀gbọ́n dàda yẹn ó jọ túmọ̀ ẹ̀ ṣe rí àwọn àpè ní owó ògbàmú owó eléyìí ní òní sáìsì mú ẹ̀ bó ṣe wáyé. ẹ̀rí olórí ibú ni. irú ìwọ tí ń sìn yìí ìwọ ọmọ àlè ọmọ ẹrú lásánlàsàn ó wá ń pa ìtàn mo ti ní mi ní dá àwọn tó ń bú ààrẹ Gani Adams lóhùn mi ní fẹ́ dá wọn lóhùn mọ́ mo ti ń sọ fáwọn boys wa pé. wọ́n bá ti rówó ra ilẹ̀kẹ̀ lọ́wọ́ àwọn àbókí àbí tó bá lọ sí balógun tó bá ti lọ ra ilẹ̀kẹ̀ lọ́dọ̀ àwọn Ìgbò tó máa ń ta George àwọn náà máa ń ṣe irú ilẹ̀kẹ̀ yẹn tó bá wá ń sọ ọmọ máa display ilẹ̀kẹ̀ yẹn tọmọdé ẹ̀ bá láṣọ bí àgbà tó o lè lákìísà bí àgbà ni tó bá kó ilẹ̀kẹ̀ kú sọrí sí ẹ lọ́wọ́ tó lè sọ pé ibo lọ́ba Bariga fẹ́ gbà nínú ayé kó tó dó ìyá ẹ̀ ó ti súnmọ́ jù kó tó bí ìyá ẹ̀ làwọn ọba Bariga yẹn ti wà nínú ayé òòdẹ bẹ̀rù ìṣẹ̀dá ẹ̀ ó ṣe yí bí ikú tó ń pa wọ́n ní Ṣógúnlẹ̀ èyí wàlí ṣáṣáṣá wàlí ṣámàrà ó ṣe yí bí wàlí ṣámàrà wàlí ṣáṣáṣá aṣíwájú yín ò kọ́ yín dáadáa tó ní ìjẹ́ kẹ́yìn ọmọ kẹ́ ní àlùbáríkà ló jẹ́ kó yín pé ló yẹ kẹ́ máa ṣí èrè ní ẹ̀dẹ̀ kẹ́ máa sẹ́wọ́n imagine wèrè oh God bless you wèrè ọmọ àlè játijàti ó lọ́mọ àlè lọ́ba Bariga afẹ́bẹ́ ìṣókì náà ṣọ́kì ó ṣókì àbí ìṣókì ó máa fún ọrùn yín pa ni ọmọ àlè lọ́ba Bariga àgbà bẹ́ẹ̀ ọlọ́run alọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ dáàdì mi àkànbí ọmọ àlè ẹjọ́ ọmọ àlè mà ti ń di púpọ̀ ọlọ́run máa ṣàánú mi máa ṣe mí lọ́mọ àlè bàbá mi dẹ̀ sọ ń gbà yẹn mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn mo ní kí ni ìtumọ̀ bàbá mi ní ayé làgbé àbẹ̀ ni ọmọ àlè ló bá padà jẹ́ gbẹ̀yìn ayé ẹ̀ mú lọ́mọ àlè báwo àṣà ò nà ó bí ìyá mi ṣe fáìn tó pupa tó kò ń ṣe sí náà bàbá mi ní ó ní ìtumọ̀ ọmọ àlè tó o bá ra mọ́tò tó bá dé tó bá hàn pínpínpínpín ó láwọn ọ̀tá ẹ̀ tí wọ́n fẹ́ kó wá sáyé tó wá rí pé ó wá sáyé tí wọ́n fẹ́ kó dàgbà tó wá rí pé ó dàgbà tí wọ́n fẹ́ kó ṣoríire tó wá rí pé ó ṣoríire ó tó bá gbọ́ mọ́tò ó náà yọjú lójú wíńdò wọ́n á ti máa yàgbẹ́ sára nulẹ̀ o bàbá tèmi ló sọ ó wá bá mi ṣọ̀tà wá padà yàgbẹ́ sára gbẹ̀yìn láyé ẹ̀yìn ó ní wọ́n máa yọjú lójú wíńdò wọ́n máa yọjú lójú wíńdò wọn ní àtánu ayé là gbé nù ọmọ àlè yẹn ló dé yẹn ọmọ àlè tẹ́tẹ́ pé Tinubu yìí ẹ̀tẹ̀ lóhùn ò ní ìyá kò ní bàbá ó di president ọmọ àlè lọ́ba Bariga ó di ọba ọlọ́run ṣèmí náà lọ́mọ àlè ọlọ́run ṣèmí náà lọ́mọ àlè wàá ké fún ni torí pé ẹni òfò sáré sókè wèrè. káwọn náà kàn sí mi ẹ̀dọ̀ ṣùgbọ́n ọmọ àlè ọmọ àtọ̀húnrìn wá ó wá fẹ́ pa ìtàn fọ́mọ Yorùbá ọmọ aládé ọmọ Odùduwà ẹ wò ó nílé tí ò bá tí ilé tó bá sì ń tòrò àwọn àgbà ní ọmọ àlè bẹ̀ kò tí ì dàgbà ni. ẹ dákun kí ló tó ń sọ̀rọ̀ tó fi earpiece méjì sétí ṣé wọ́n ń sọ tó ń sọ yẹn ẹkún máa ń dákú lójú ọ̀nà òdẹ̀ kálọ̀ lòdì kó má yẹ pé tó ń sọ yẹn wọ́n transfer ẹ̀ sí ni. we are all ọmọ àlè ọ̀rọ̀ tó ń sọ yẹn òun kọ́ ló ń sọ Ọlọ́run òun kọ́ ló ń sọ̀rọ̀ yẹn ẹ bá mi dáríjì ọmọ Yorùbá òun kọ́ ló ń sọ̀rọ̀ yẹn wọ́n ń sọ sí létí ni ẹ rí pé earphones méjì ló lò at the same time tó dẹ̀ ń sọ̀rọ̀ wèrè sára sókè lérí ibú ọmọ àlè. Timson tó ń pèrè lọ́ba ní Bariga. kò pèrè lọ́ba ọba ní kábíyèsí Timson Àkànbí ọmọ Gbọ́láhàn ọba ní ọba tó dádé ọba tó ládé ọba tẹ́nìkan ò ní sí nípò padà òun l'Àkànbí ọmọ Gbọ́láhàn Timson kò péré ẹ̀ lọ́ba ayé ló pè lọ́ba ayé ní ìwọ la gbádé fún ayé ní ìwọ la fi jẹ́ ayé ní ìwọ ni kò wà lórí àpèrè iye tó bá lè yàn péré ẹ̀ lọ́ba bóyá ẹni tó yẹ pé inú yàrá kan ló ti ń ṣe ọba ẹ̀ àwọn eléyìí wọn ó ti dé ààfin ọba Timson eléyìí bí eyín ikú èmi náà wá pamọ́ eléyìí bí eyín ikú ó ti dé ààfin ọba Bariga sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ kó tó lanú lẹ̀. mo lè fọwọ́ sọ̀yà gbangba wípé ọmọ àlè ní ẹni Bariga ò kì í ṣe ọmọ ọkọ òde. kí ni
àwọn ọmọ kọ́ wá lajú lẹ̀tọ́ màlẹ́ wá jọba lé wọn lórí ìṣó kí o ìkìlẹ̀ ẹni òfò sára wéré. Ǹjẹ́ kí n ṣọba. Tó bá bí ìyá ẹ̀ rè kí ìyá ẹ̀ dé ààfin ọba Gbọ́láhàn kó má kúnlẹ̀. Tó bá bí ìyá ẹ̀ rè ìyá tó bí ẹni mo sọ àti bàbá ẹ̀ wọ́n tẹ̀léra wọn. Àwọn wèrè méjì tó bí ẹ tí wọ́n rántí lo kọ́ńdọ̀mù tí wọ́n rántí protect ara wọn tó bá bí wọn rè kí wọ́n lọ sí ààfin ọba Bàrígà kọ́ má kúnlẹ̀ kọ́ má dọ̀bálẹ̀. Tó bá bí wọn rè orí aláàfin máa sọ̀rọ̀ lọ máa gbé fídíò yẹn wá. Fídíò yẹn mo ti post sórí péjì mi. Ẹ̀yin tí ẹ mọ ìdí tí Aláàfin tó fi mention gbogbo àwọn èèyàn tí ò mention Gani Adams. Mo wà lórí péjì mi Yorùbáwùyí. Bẹ̀tí máa rí short one níbẹ̀ máa gbé wá fún yín. Ẹ máa rí nǹkan tó ṣe. Sọ̀rọ̀ wèrè. Ẹ̀yin èèyàn ẹ máa bá mi wo Timson yìí. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè ìbéèrè. Ṣé ọmọ Yorùbá tó jẹ́ ọmọ aládé tó máa jẹ́ Timson? Wèrè o. Ṣọmọ aládé máa jẹ́ Timson. Mo fẹ́ sọ̀rọ̀ Timson fún yín. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti gbé òyìnbó rí. Tẹ́ bá ti gbé òyìnbó. Ẹ máa bá mi dárúkọ àwọn street tó wà lórí Ìgbò. Tó jẹ́ wípé orúkọ English náà fi sọ. Ṣé Bọ̀dé Thomas náà kì í ṣọmọ ọkọ? Ṣé Bọ̀dé Thomas kò kì í ṣọmọ ọkọ? Gbẹ́ni bá ti gbé ilẹ̀ Lagos àgàgà Lagos state rí tí orúkọ wọn jẹ́ orúkọ English Thompson wà ní kí lórúkọ ẹ̀ o ní òyìnbó àdúgbò tá a bá gbé ẹ bá mi kọ síbẹ̀ thank you I love you sir àwọn ọlọ́run love mi èmi gan love mo love yín dákú ẹ̀sìn sọ́wọ́ wèrè. Ṣé a rí Timson yìí? Timson wo. Mi ò ní jẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ mo fẹ́ máa sọ díẹ̀díẹ̀ kẹ́ lè gbọ́. Ṣé ẹ rí ìyá tó bí Timson? Kí ló ṣe? Òun ló fẹ́ jagun mọ́lú. Ọba àná ní Bàrígà. Ìyá tó bí Timson ló fẹ́ jagun mọ́lú. Ìyá tó bí Timson dẹ̀ jẹ́ ọmọ bíbí inú ìlú Iléṣà. Ọmọ ìtàn. Ìgbà tí ìyá tó bí Timson. Ìyá tó bí Timson ó fẹ́ odidi jagunmólú. Simpson Street, God bless you. Àwọn tèmi ní òyìnbó wọ́n ti wọlé. Simpson ó wà lóyìnbó. Ìyá tó bí bàbá wa Bàrígà wọ́n fẹ́ odidi jagunmólú. Ìyá wọn máa fáìn nìyẹn o. Ẹ wo kábíyèsí ẹni pọ́n ju obìnrin ẹ pọ́n fáìn. Picture kábíyèsí lẹ̀ ń wò lókè yẹn ẹ pé kábíyèsí yẹn fáìn. Ẹ pé kábíyèsí wa fáìn. Ìyá wọn máa fáìn nìyẹn o. Àkúrú fẹ́ odidi jagunmólú Bàrígà. Tani ya tiẹ̀ fẹ́ràn tani bàbá ẹ̀. Tani bàbá ẹ̀. Eléyìí ibú tani bàbá rẹ̀ sọ bàbá rẹ̀ ká gbórúkọ bá odidi jagunmólú àwọn jagunmólú àwọn tó máa ń pè ní jagunmólú ń gbà yẹn. Kó ló ní kó máa fẹ́ ìyá bàbá wa Timson wọ́n ti ìyá yẹn máa ní kébé bí ṣe ń wo bàbá wa ọba Bàrígà yẹn mò ń wo ìyá wọn lára wọn ẹ wo smile wọn ẹ pé ó fine ìyá wọn máa jẹ́ nítorí pé ó ga láwọn náà ga ìyá wọn dẹ̀ máa ní kébé tó bá possible gan ìyá wọn tó lè ní ó lè ní Chelsea màmá ó lè jẹ́ pé àbúrò ìyá wọn ni mí àwọn ẹrù àyà ìyá wọn máa ní Chelsea wọ́n tún máa ní bákà lódìdí jagunmólú jagunmólú àwọn jagunmólú yẹn gbádùn o àwọn jẹ ọbẹ̀ Ọlọ́run ò jẹ wọn lọ́kùnrin màmá select ní obìnrin tí wọ́n máa mú ó gbọ́dọ̀ lè kó ẹrù ẹ̀ sínú poly bag mi láìkè obìnrin tó yẹ pé my apology tó yẹ bá ń kó ti sínú nylon bag yìí o mo láìkè obìnrin ní ẹrù kó gbé sínú poly bag àwọn tó yẹ pé tó bá yọ apá poly bag báyìí á dàrẹ́ ní gbàgàgàgàgàgàgàgà á dàbí kọ́ni. Abajagunmólú ẹ gbádùn lójú ayé yín o. Sọ́rọ́ wéré. Láti ọmọ Odùduwà ẹ wò ó wọ́n nílé tí ò bá tí ilé tó bá sì ń tòrò àwọn àgbà ní ọmọ àlebẹ̀ kò tí ì dàgbà ni. Á padà sẹ́yìn ló sọ.
sọ̀rọ̀ sókè. Imagine ọwọ́ ọ̀tún ló fi ń tẹ́bú. Ignorant. Ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún bọ̀ mú. Mo sọ pé wèrè wo ló bí wèrè yìí? Wọn ò tọmọ yìí. Ìyá ọmọ yìí dà. Ìyá ọmọ yìí dà. Wọn ò tọ ọmọ. Wèrè wo ló bí wèrè yìí ná? Imagine ó ń ṣe fídíò wa mú ọwọ́ ọ̀tún. Ó ń tì bọ̀ mú. Jagunjagun bàbá jagun mọ́lú. Ọbẹ̀ ṣìkìṣìkì. Ọlọ́run gbogbo tó ń sọ̀rọ̀ aláìkọ̀ bàbá rígà bẹ́ẹ̀. Sára wèrè. Tímsì tó ń pàtàn yìí pé ààrẹ Gani Adams lọ gbé 30 million àbẹ̀rẹ̀ ló pé fún Fúlàní kan. Àkọ́tí mo sọ ń sìn mo ní ìyá ọmọ yìí ò tọ́jú ẹ̀ 30 million 300 million ni wọ́n pè sọ̀rọ̀. Kó lọ wá bá ọba Aláàfin Ọ̀yọ́ ọba bàbá wa Lámídì Ọláìwọlá ikú bàbá yèyí aláṣẹ kejì òrìṣà pé kó fòun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Bàbá ńlá irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ìtọ̀kítọ̀ tó mọ̀ pa yẹn àwa wá pa tiẹ̀ fún ẹ báyìí torí ẹ̀ mo ṣe ń ní mò ń pe gbogbo àwọn ọmọ Bàrígà kan wá máa gbọ́ irọ́ tí n bá ti pa ń bẹ̀ ẹ̀yọ́ ọmọ Bàrígà ẹ̀ wá dìbọn kẹ̀kẹ́ bá mi yọ kúrò. Ìdí tó fi lọ́ta láàfin mọ́ màá sọ tó bá yá. Ìyá tó bí wọ́n tó ń jẹ́ Tímsì yìí ìyá ẹ̀ lọmọ Iléṣà ló wáá fẹ́ Jagunmólú ọba àná ní Bàrígà. Kẹ̀dúpẹ́ ìyá kábíyèsí Tímsì wọn kì í ṣe ọmọ Núpé ọmọ Iléṣà ni wọ́n bá wa dúpẹ́ ẹ bá wa dúpẹ́ ìyá kábíyèsí ò kì í ṣe ọmọ Núpé ọmọ Iléṣà ni wọ́n o ẹ bá wa dúpẹ́ ìyá kábíyèsí ò kì í ṣe ọmọ Núpé o ọmọ Iléṣà ni wọ́n. Pàfẹ́ kú lórí péjì ẹwà ọ̀rọ̀ kí ń dùn wá àpọ̀nlé mi ò nínú téèyàn máa ń rò mi nínú téèyàn máa ń rò sára wèrè eléyìí ikú. First born tíyà ẹ bí fún ọba Jagunmólú yìí òun ni àǹtí ẹ tá à ń pè ní Nọ́símọ́. ẹ má fẹ́ wò ẹ má bọ̀ lórí YouTube wa mi lè má gbé fóònù ká mo ti kọjá bẹ́ẹ̀ mo ti dàgbà nínú ọdún sọ̀rọ̀ ti pẹ́ náà mo ti kọjá bẹ́ẹ̀ ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wùmí kẹ wá wo bó ṣe rí ó tún dé fìlà Fúlàní. a ní dìbọ́ǹkì kankan gbogbo tó bá sọ a ní dìbọ́ǹkì a máa fi ẹ̀sìn yẹ̀yẹ́ ni. a dúpẹ́ pé ìyá ọba Tímsì ọmọ Iléṣà ni kò sọ ọmọ Núpé iṣẹ́ òkè. àní oyè ṣé mo parọ́. yéètèmú jẹ ọmọ àlè yéètèmú ọwọ́ tún bọ̀ mú àtúmọ̀wọ̀ tún yàtọ̀ ti bọ̀ mú yéètèmú mọ̀tò yẹ kí ìyá ẹ̀bí tọ́jú ẹ̀ àdúnà mọ̀tò yẹ kí ìyá ẹ̀bí tọ́jú ẹ̀ kókó máa sọ fún ẹ pé ọmọ ìyẹyọ kí tọwọ́ tún bọ̀ mú òsì nìyẹn ń ṣe kiri sọ̀rọ̀ wèrè. Nọ́símọ́ ni first born ọba tá à ń sọ yìí ìgbà tó bí Nọ́símọ́ tán ìjà dé láàrin ọba yìí àti ìyá tó bí Nọ́símọ́. Nọ́símọ́ yìí jẹ́ ọmọ. ṣe rí pé ẹ máa ṣọ́ ojú ẹ̀ ó ń kà á lẹ̀lẹ̀ ni wọ́n kọ́ lé lọ́wọ́ ni wọ́n sọ sí létí earpiece méjì ló lò ó tún wòwe ńlẹ̀lẹ̀ báyìí ọbí ìyá yẹn ọbí Nọ́símọ́ àti ẹ̀dúpẹ́ adúpẹ́ pé àtọ̀ bàbá ọba Bàrígà bàbá Jagunmólú àtọ̀ wọn ṣáfúráfúrá wọ́n bí Nọ́símọ́ continue. ìdí tó fi lọ́ta láàfin mọ́ máa sọ tó bá yá. ó kálẹ̀ ní ọ̀rọ̀ ìyá tó bí wọ́n tó ń jẹ́ Tímsì yìí ó dùn. ìyá ẹ̀ lọmọ Iléṣà ló wáá fẹ́ Jagunmólú ọba àná ní Bàrígà. First born tíyà ẹ bí fún ọba Jagunmólú yìí òun ni àǹtí ẹ tá à ń pè ní Nọ́símọ́. àdúpẹ́. ṣé mo parọ́.
Nọ́símọ́ ni first born ọba tá ń sọ yìí. Wòwe má gbàgbé wòwe wọnú. Ìgbà tó bí Nọ́símọ́ tán ìjà dé láàrin ọba yìí àti ìyá tó bí Nọ́símọ́. Nọ́símọ́ yìí jẹ́ ọmọ. Wèrè bó ṣe ń wòwe ńlẹ̀lẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́. You see how daft you are. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè kán àmọ́ ẹ̀ sórí. Ìyá ẹ̀ ponú gan téèyàn bá bí ọmọ pàtó bí ẹ wọn ò jó ìdodo fún ẹ ìdodo ẹ wọn ò jó fún ẹ o kàṣánú rárá o fẹ́ wá sọ ọ̀rọ̀ èèyàn o ò mọ́ lórí o ẹ̀ṣẹ̀ wá ń wọnú ìwé olórí ibú wo ló kọ fún ẹ ná olórí ibú wo ló kọ tó ń kà fún ẹ ọmọ Gani Adamu àti ẹ̀dúpẹ́ ìyá Nọ́símọ́ ilé òun kò ṣe núpé ló ti wá Iléṣà ló ti wá sọ̀rọ̀ wèrè rẹ mo láìkí wèrè rẹ ọba tá ń sọ yìí ní Bàrígà tá ń pè ní Jagumolu kábíyèsí o ìjà problem oríṣiríṣi ló ní bó ṣe ń tẹ imú ló ń tẹ pimples ló ń yún ojú ó ń tẹ imú ó ń fọwọ́ tún tẹ imú ó ń tẹ pimples ó tún láhán wèrè oníkúrú náà ẹ bá mi pe nọ́mbà ẹ̀rọ Àríkẹ́ káwọ ẹ̀rọ Àríkẹ́ fún kó fi wọ́ra wọn sùn mọ́jú. adé ìyá Nọ́símọ́ ó padà sí ìlú àwọn bàbá ẹ̀ níléṣà. adúpẹ́ pé ìyá Nọ́símọ́ rí lé lọ ó lè padà sílé ọ̀pọ̀ èèyàn ló ń kílèmù pé ọmọ Yorùbá làwọn ṣùgbọ́n wọn ò lóríkì wọn ẹni wọn máa pọ̀ nítorí sóòyìn lé ní everybody máa kí oríkì ẹ̀ àwọn tó pé wọn ò lóríkì yọtọ̀ ti ń kì wọ́n wọn ò tí ì dájọ́ pé kì mí mọ́ bí báyìí rí adúpẹ́ pé ìyá Nọ́símọ́ ó ní ilé tó máa lọ. lára àwọn àgàtú àwọn Yíbò àwọn Yánmírín àwọn kòbòkòbò tí wọ́n ń ṣe àgbàro nínú ìlú bàbá ìyá Nọ́símọ́ tó jẹ́ ẹ̀gbọ́n Tímsìn yìí lára wọn kì ìyá Nọ́símọ́ mọ́lẹ̀. Allah ìtẹ́kibí Allahu Akbar ó yá. tá à ń pè ní tó jẹ́ ìyá Tímsìn ìyàwó ọba Jagumolu Bàrígà náà wọ́n fún lóyún bó ṣe fún lóyún tó oyún òun ò tí ju bí oṣù méjì lọ làwọn àgbààgbà ìlú náà kò bírípótó náà ní pé olórí ọba yẹn jẹ́ ká bá wọn parí ìjà pẹ̀lú ọba wọn wá bá parí ìjà wọ́n ní kíyà Tímsìn kò tí ì bí Tímsìn wọ́n ní kíyà Nọ́símọ́ kó padà sí Bàrígà ìyá Nọ́símọ́ padà sí Bàrígà nítòótọ́ ẹ̀yin àgbàlú ọmọdé bá kan yá àná àwọn àgbà fìtàn balẹ̀ àwa nítàn lẹ́nu a ní ọ̀rọ̀ lẹ́nu Olúwa Elédùmarè ló fi rán wa iṣẹ́ tá a bá dẹ̀ rọ́kọ̀ ni kò ń jẹ́ èmi ò. àní o máa wòwe mọ́ ọpọlọ ẹ ti wá dúdú báyìí ọpọlọ ẹ ti dúdú jù so àwọn àgbààgbà tó fẹ́ parí ìjà fún ìyá Nọ́símọ́ àti kábíyèsí àná Bàrígà wọn ò mọ̀ pé ìyá Nọ́símọ́ ti lóyún Allahu Akbar mo sọ wípé ẹ̀hún mẹ́tí ìyá Nọ́símọ́ tó jẹ́ ọba tó jẹ́ ìyá ọba Bàrígà tèmi ọba Gbọ́láhàn tó máa fẹ́ ṣe menstruation wọlé wọn lọ bá wọn ra páàdì jù wá fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé always màmá ń lò no mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé páàdì always ó ní màmá ń lò tó ṣe mọ̀ wípé 2 months tí wọ́n rán ẹ ní páàdì yẹn wọ́n ti lóyún àdìbọ̀nkì ẹni tí gbogbo tó sọ bẹ́ẹ̀ náà ni àdìbọ̀nkì ẹ̀. kò ní tẹnugbó bí ọwọ́ torí pé mo mọ̀ yín a ti mọ orúkọ táyé ń jẹ́ ẹ̀ lè gbé wa láyé lọ́wọ́ láéláé sábàdà èmi ẹja jọ. wàhálà mo láìkí ọ̀rọ̀ yìí newscaster oníwèé ìròyìn Gani Adams ó ṣẹ̀ṣẹ̀ gba oníwèé ìròyìn mo ìṣẹ̀lẹ̀ bá yín dá sí mi ẹ̀yin àtẹ̀tẹ̀jọ́ ṣe tẹ́lẹ̀ yẹn ẹ̀yin jẹ́ mọ́sàlẹ̀ tó ti mi ẹ̀ tí rí ọ̀rọ̀ akálò lórí
okay ìjà kálẹ̀ lè fẹ́ rí ìyá náà sí mọ́ gbé oyún wá ó yá continue ẹ wo wèrè ń wonú ìwé ẹ wo máa dìjà tìjàdì ẹranko sọ̀rọ̀. wọnú ẹ ìwọ tó ń pèrè ní tímsìn yìí ìgbà tó dá ya ẹ padà sí Bàrígà àwọn àgbààgbà ìlú ṣe mọ̀ pé wọ́n máa ń lójú inú wọ́n ti rí pé ọmọbìnrin yìí ó dàbí pé ó ti fẹ́ra kù wọ́n rí pé ìyá Nọ́símọ́ ti fẹ́ra kù ìgbà tó rí wípé ìyá Nọ́símọ́ fẹ́ra kù wọ́n sọ fún kábíyèsí ṣe mọ̀ pé àwọn àgbààgbà ayé ìgbà yẹn wọ́n máa ń fi gbogbo nǹkan ṣọlá máa ń fi gbogbo nǹkan ṣepò ni bàbá yẹn gbà á mo fẹ́ pàtẹ́wọ́ fún ẹ lóò toyún yẹn ó dẹ̀ tọ́ oyún yẹn. torí tó bá ti mú àwọn tó wáyé pé lóòótọ́ lọ̀rọ̀ tó ń sọ o tó wáyé pé lóòótọ́ ni ọ̀rọ̀ tó ń sọ àwọn bàbá wa ọmọ ní àwọn ọmọ afẹ́ obìnrin wọ́n á fẹ́ toyún àwọn bàbá wa máa ń ra mọ́ òòlù ẹ̀ pẹ̀lú èrònú ẹ̀ sọ̀rọ̀ míì kò gbà míì àwọn bàbá wa wọ́n máa ra mọ́ òòlù ẹ̀ wọ́n máa ra tèròtèrò àwọn bàbá wa fi ń sọlá ló sọ o wọ́n fi sọlá náà ni tó bá láwọn bàbá wa fi sọlá wọ́n fi ṣe ọlá ni àwọn onídìbọn kẹ́ni tì ní o ọmọ àlè yẹn lè ní tó o dárúkọ pọ́ ọmọ àlè o according to you àní ìyá ẹ̀ tó ponú tí ò lè lo protection nígbà tí bàbá ẹ̀ ti mú tó ti yà ní oríta ibi Ọlálẹ̀yẹ market yẹn tó ti lọ mú alẹ́ afàtọ̀ ògìrìgà pankoyè sọgọnàyè pẹpẹsù tí bàbá ẹ̀ ti mix ẹ̀ papọ̀ tó ti ń gbé gbọ̀ngàn tó ti ń gbé bọ̀ tí ìyá ẹ̀ wá lè sọ fún pé àwọn ọmọ àlè náà máa ń ta lásìkò yìí o ṣùgbọ́n torí pé ìyá ẹ̀ jẹ́ òpònú ó yọ̀dé sábẹ́ káńtà wọ́n gba ṣe fún ọmọ àlè wá wọnú ìyá ẹ̀ ọmọ àlè nìyẹn for you láti la ẹnu tó títà ìmúyán ni àbí tá ìdùn ọbẹ̀ wo kábíyèsí yẹn káti kọ́kọ́ wo tọjú orí ìwọ kan rádaràdà tí mú ẹ̀kọ́ lẹ́ta ẹ̀ mú fọ́ kábínà wẹ́dà kákọ́ wo tọjú orí ṣé kábíyèsí yẹn kò jù ìyá tó bí ẹ lọ ojú akátá bá wà léwó sẹ́nu ẹdìyẹ ló yẹ ká ti gbọ́ máa ń forí gbègbèkúgbè nìyẹn wọ́n ti sọ̀rọ̀ pé ẹ̀rọ àwọn ọ̀dọ́ bá ti ń ṣe kí ní OPC yín wọ́n máa ta ẹ̀bù kan fún yín 200 naira tẹ́yìn bíi mẹ́wàá máa pín mọ́wọ́ ẹ̀bù yìí o gbẹ́rẹ́ kan bóyá sí 200 naira ẹ̀yìn bíi 20 ẹ̀ pín mọ́wọ́ ẹ̀ máa pín mọ́wọ́ so o ti ní tó yẹ pé orí ẹ̀ gbé tóun tó fẹ́ rù yìí ọmọ àlẹ́ ẹni òfò sáárà olóṣì. bàbá yẹn ọba Ajagunmọ́lú yẹn mọ̀ pé òun kọ́ lòun bí ìgbà tó bí ọ sọ lórúkọ Tímsìn ẹ jọ ọmọ Yorùbá tó bá ń jẹ́ Tímsìn yẹn jẹ́ kí n mọ̀ o nínú ẹ̀ ló wá fi ń pa. òun kọ́ ló bí ó dẹ̀ sọ ní Tímsìn adúpẹ́ fọlọ́run bàbá ẹ̀ tó mu fònà gàù tó bá yẹ ẹ̀ sùn lẹ́yìn tó mu fònà gàù tán tó mu pankoyè pankopì mo mọ̀ pé bàbá ẹ̀ a máa gba ọ̀nà Ọlálẹ̀yẹ kọjá mọ lọ sọ́nà Lady Lag àwọn olóògógóró máa ń pọ̀ bẹ́ẹ̀ gan bàbá ẹ̀ tó ti lọ mu pankopì àti pé pangúfò ní pan bàbá ẹ̀ ti lọ mu nǹkan tó wá mú ìyẹ́ ẹ̀ tó wá rọ̀ nǹkan fún 5 tí ìyẹ́ náà wá lè lo protection tí ò dẹ̀ lè wó pé after wèrè táwọn sáré ṣe lábẹ́ káńtà yìí o kóun lọ fọnú tó wá bí ìwọ ọmọ àlè bàbá ẹ̀ yẹn lénìí tó bá déwájú ọba Tímsìn ó máa dọ̀bálẹ̀ ní wọn bí kú tí ọba Tímsìn bá fẹ́ bá Tinubu sọ̀rọ̀ ní sí ó máa gbé fóònù ni hello ọba Tímsìn tó bá fẹ́ bá first citizen of Nigeria sọ̀rọ̀ ìyẹn President Bola Ahmed Tinubu ó máa gbé fóònù ní ta ló mọ̀ òkòlò bàbá ẹ̀ mọ̀ rí mọ pọ́npọ̀ yálà ìyá ẹ̀ ta ló mọ̀ òkòlò ẹ̀ lọ́yọ̀ọ́ you go explain tire. àpẹẹrẹ ní Àkànbí Ọmọgbọ́láhàn Jagunmọ́lú ọmọ tó gbọ́lá hàn ọmọ gbọ́lá hàn wá pé kábíyèsí yẹn tó máa dúró ọgbọ́n yẹn tó ọmọ yẹn gbọ́lá hàn ni ó gbọ́lá hàn ni ọmọ gbọ́lá hàn ọmọ bọ́lá ńlé ó gbọ́lá hàn ó ṣiṣẹ́ tọ́lá ó tún wá jèrè ọlá ó wá di ọba lẹ́yìn ọba kò sí nǹkan kan mọ́ o
àyà àfitẹ́ ìbá fẹ́ d'Elédùmarè ló kù owó Yorùbá sọ pé a fi ẹjọba olóńwògùn àwúre tó fẹ́ d'Elédùmarè ni lẹ́yìn ọba Elédùmarè ló kù tó bàbá ó gbé ọlá yẹn hàn gédégbé nígbà tí oní ọmọ àlè ni tí wọ́n dẹ̀ bí tí wọ́n ń tọ́ ó lọ skul ó kàwé ó ṣe gbogbo ẹ̀ kò máa jalè kò máa mú fònàgà bí bàbá ẹ̀ kò máa ṣe oríṣiríṣi bí bàbá ẹ̀ ó gbé ọlá yẹn hàn ó ṣiṣẹ́ tọ ọlá yẹn ó wá mú ilé yẹn dání orí àpèrè bàbá wọn tán ti lọ ìdá bàbá bóyá sọ pé ó ṣe rí ọ bàbá gangan tó lọ́ máa lè ní ìtàn yẹn ò tọ́ sí ẹlẹ́nu wọ́n dẹ̀ di ọba lórí bẹ̀rẹ̀ to explain tire sọ̀rọ̀ wèrè. ìdí rèé ìdídà tí àǹtí ẹ lọ sí mọ́. ìdídà tùdí hàn wá ṣé ìdí arẹrẹ àbí ìdí ayùn rẹ ìdí wà ní Ìbàdàn oríṣiríṣi ìdí ló wà ń bẹ ọ̀tọ̀ ní ìdí alábọ́ Ìbàdàn ní ìdí wà kò sí ìdí ní Bàrígà sọ̀rọ̀ wèrè. ìdí rèé tí àǹtí ẹ lọ sí mọ́. ìdí kan fúrọ ní. tó jẹ́ pé láàrin ìgbà kan ní Bàrígà àǹtí ẹ lọ sí mọ́ ó máa ń wọ agbádá ó máa wọ ṣòkòtò ó máa kó lẹ̀kẹ̀ sọ́rùn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá ti parọ́ ẹnu máa bá mi bí àwọn ọmọ Bàrígà. ẹnìkan kò ráyè àráyè òṣì àráyè ṣebí inú pẹ́pẹ́ náà ti wá ṣùgbọ́n ọmọ Yorùbá ni wọ́n Àkúrẹ́ náà ti wá àbí kò sí wàhálà kò sí ìdí yàláyè ẹ̀dà ìdí rè ìdí èwo ìdí dà ìdí kan ọmú ni ó yẹ sọ pé ọmú rè àmọ̀ pé àwọn ọlọ́mú ńlá ló ń bá wí ó yẹ kó sọ pé ọmú rè o kò yẹ kó sọ pé ìdí rè ẹranko eléyìí bí ikú tó pa wọ́n ṣógúnlẹ̀ sọ̀rọ̀. gàlérè o ìwọ tí ń sìn tó ń pe ààrẹ Gani Adams lọ́mọ àlè ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ yìí dùn wọ́n ọ̀rọ̀ yìí dùn wọ́n o Ọlọ́run kábíyèsí ẹ̀jẹ̀ mọ̀ pé mo sọ fún kábíyèsí lánàá mo ní kábíyèsí ṣé rí gbogbo tó ṣẹlẹ̀ yìí èyí fáǹsì Yorùbá wù èyí lẹ fà tó pọ̀ jù rẹ̀ ẹbí mi pé kí ni reason ẹ̀yin fáǹsì Yorùbá wù yìí lẹ fà tó pọ̀ jù rẹ̀ ṣé mo pẹ́ tó lọ interview bàbá gan ó sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n tó interview ṣùgbọ́n pàtó dọ́dọ̀ èyí fáǹsì Yorùbá wù yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ìfàjá mo dẹ̀ sọ fún ọba tí ń sìn lánàá mo ní kábíyèsí ọwọ́ tẹ́yìn náà sọ yẹn ti fàjá ẹ ti join àwọn fáǹsì Yorùbá wù yìí bàbá ọ̀rọ̀ yẹn dùn wọ́n o ẹ bá wa rẹ̀rọ Àríkẹ́ o ìdí rèé gbẹngbẹngbẹ ìdí rèé a máa ń kọrin kan ní kékeré ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ìdí ọ̀rẹ́ mi jàlájòló ìdí rèé ẹ wò di sómi yọ ìdí àwọn sómi yọ ìdí rèé ẹ wò di ìdí ẹranko ìdí ọ̀gẹ̀dẹ̀ bá wò ṣé mèrè lẹ́yìn ni a máa wá dáre ìdí ọ̀gẹ̀dẹ̀ ìwé wí fún ẹ lè pa mí ìdí àkómu ìdí arẹrẹ wèrè sọ̀rọ̀. tó o ní òòṣà ọ̀ṣọ́ọ̀ṣì kan alágbára ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n. ó ẹ̀ṣẹ̀ débi tó ń lọ ni ó ẹ̀ṣẹ̀ débi tí wọ́n rán lọ ni òòṣà ọ̀ṣọ́ọ̀ṣì yẹn òòṣà yẹn fún wọn ní problem a máa mú aṣọ a máa mú ìpèlé a máa mú ìlẹ̀kẹ̀ ó fẹ́ gbọ́ àwọn tó ń lọ mú wọ́n tún máa mú a máa mú kọ́ mú tí mọ̀ ẹ fẹ́ kéku a máa mú kọ́ mú a máa ru ọmú wá síbẹ̀ ọ̀ṣọ́ọ̀ṣì àwọn òṣìṣẹ́ ìtẹ̀gbọ́n máa rí ọmú ọ máa fọ́ a máa kó ọmú dání wá nì abẹ́lẹ̀ ìjòyè ọ̀ṣọ́ọ̀ṣì àwọn tó nídìí àwọn ìdí àpẹ ìdí arẹrẹ ìdí ayùn rẹ ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹ̀bá wí fà sọ̀rọ̀ ìsú àwọn tó nídìí ọ̀gẹ̀dẹ̀ ìdí arẹrẹ ìdí ayùn rẹ ìdí oríṣiríṣi ọ̀nà máa rù dí wá báyìí ọ̀ṣọ́ọ̀ṣì yẹn a máa wúyè ẹ lọ kú a máa wúyè ọ̀ṣọ́ọ̀ṣì ẹ fẹ́ gbé wo
gbogbo òru láti máa lọ́lé a máa lọ wúyẹ̀ ṣọ́ọ̀ṣì wọ́n ẹ̀ṣẹ̀ débi tán lọ ṣọ́ọ̀ṣì yẹn dùn wọn o ẹ̀fọ́ orílẹ̀ ṣọ́ọ̀ṣì yìí fún wọn ọ̀gá bèsì ẹ̀yìn náà ọ̀rọ̀ yẹn ẹ ti fà já jù lánàá láti ṣe ìdí àbájọ ìdí ààrẹ rẹ ìdí àgbọ̀wà o tó bá wí fans mo lọ́ọ̀fù yín dá quest ìdí àgbọ̀n sọ̀rọ̀ wèrè Mr. Ìdí ẹ bá wa sọ fún Mr. Ìdí sọ̀rọ̀ Mr. Ìdí. pàtàn ìwọ ọmọ Ìgbò. ọmọ Ìgbò. ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu mi lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀. àbọ̀ ọmọ yìí la. àǹtí ẹ̀ lọ símọ́ ó máa ń wọ aṣọ tó máa ń dúró ní dúró wípé òun ò fẹ́. ẹ jẹ́ ẹ̀yin èèyàn kátó lọ sọ́dọ̀ àǹtí náà símọ́ ẹ bá mi láìkè ètò yìí kátó lọ sọ́dọ̀ àǹtí náà símọ́ ẹ bá mi láìkè ètò yìí ọ̀dọ̀ àǹtí náà símọ́ là ń lọ ẹ bá mi láìkè ètò yìí ẹjọ́ ẹ bá mi tẹ tán pọ̀pù lórí ṣó yìí kára gbọ́ létí òní ẹ bá mi tẹ tán pọ̀pù lórí ṣó yìí kátó lọ sí ìdí ọ̀dọ̀ àǹtí náà símọ́ ẹ má ì tí ì pè mo ti fẹ́ ṣe tán ẹ jẹ́ kí ṣe ẹ bá mi tẹ tán pọ̀pù lórí ṣó yìí o ẹ bá mi ṣí ẹ fídíò yìí o ọ̀ ti fúláàgì wá o ẹ má jẹ́ kó fúláàgì wẹ́rẹ́rẹ́ ẹ bá wa tẹ tán pọ̀pù lórí ṣó yìí ẹ bá wa ṣí ẹ fídíò ọmọ yìí ti ya wèrè ọlọ́run wẹ́rẹ́rẹ́ ẹjọ́ torí ọlọ́run ọba mo máa ń sọ fún gbogbo ẹ̀yin fáǹsì mi mo ní ẹ bá wa pe Tinubu àwọn tí wọ́n mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání especially inside Bariga yẹn àbí ní ìbọlẹ́lòhùn ń gbé ní Lagos ìbọlẹ́lòhùn ń gbé tàbí àwọn ọmọ wèrè ọmọ àtọ̀húnrìn wà ẹ bá wa sọ fún wọn ẹni tẹ́ mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání kí ló jẹ́ tí wọ́n á ṣe báyìí lénìí ọ̀la ní 20 of August 2026 ọdún ìṣẹ̀ṣe ọ̀la ní ìṣẹ̀ṣe ẹ mú tún mú Mr. wèrè onídìí ẹ mú wèrè onídìí ẹ ṣí kalẹ̀ ẹ mú kọ́kọ́rọ́ ẹ mú yẹn sápò ara patient yìí kan ló ti já yìí nísìn kí la fẹ́ ṣe báyìí torí Ọlọ́run kí la fẹ́ ṣe báyìí ta ló tún ṣe gbà wèrè kalẹ̀ ta ló ṣí wèrè eléyìí kalẹ̀ báyìí torí Ọlọ́run kí mo yẹ kẹ́ dé mọ́lẹ̀ ni ẹ̀yin náà ẹ̀wọ́ yìí ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ olóyè phones méjì ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ o ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ mo ń bèrè lọ́wọ́ yín o Mr. Ìdí ti escape o Mr. Ìdí ti escape o ìdí òrò last bus stop ṣé lè ní eléyìí ò ní last bus stop o Mr. Ìdí ti escape o ìdí àràbà ló ń lọ straight Mr. Ìdí ti escape tó ṣọ́gbà wèrè kalẹ̀ ẹ̀yin inú Ọlọ́run ẹ ṣáà máa bèrè Ọlọ́run díẹ̀díẹ̀ sọ̀rọ̀ Ìdí. kó o gba oyè ilé bàbá òun pé ọmọ àlè ni ẹ́ ìyá òun padà lọ lóyún ẹ wá láti ta ni àǹtí ẹ mọ̀ wà àtàǹtí ẹ jà lé lórí dáadáa. adúpẹ́ Ìdí. ṣé mo parọ́. ò parọ́ àjiyàn ẹ̀dùn náà mò ń bèrè ẹ bá mi wojú bọ̀bọ̀ yìí ẹ bá mi wojú dáadáa ìwọ ló ń búyàn ìwọ ni inú tún ń bí abẹ́rẹ́ pé inú ń bí ni ò ń búyàn inú dẹ̀ tún ń bí ẹ no àṣà o ìwọ ló ń búyàn ìwọ ni inú ẹ̀ ò tún dùn bó ṣe lejú kókókókókó bí ojú adó fúrọ̀ aláì kábíyèsí ọba Bariga yìí náà ọ̀rọ̀ tẹ́sán yẹn ó ṣe díẹ̀ wípé first jagunjagun tá máa jẹ after 6,000 years olórí jagunjagun ọ̀ṣọ́ọ̀ṣì ni ẹ fẹ́ fi gbé fún Sunday Igboho ààrẹ yẹn ṣe díẹ̀ ẹ bá wa rẹ̀rọ àríkẹ́ fún wọn ara àánú lè ṣe. ó mọ iye ìgbà tí ó yẹ. dákú sọ̀rọ̀ fún mú mi ẹ jọba mi fún pure water ọmọ iye gbàgbàgbà ẹ bá mi fún wèrè pure water. ó mọ iye ìgbà tí wọ́n símọ́ ṣó mọ iye ìgbà tó fi bá ẹ jà. ká fún wa àmọ́ iye ẹ̀ka káyé tó bá tó fi jà ẹ bá mi sọ fún ọ̀bọ̀ tó bá tún fi ọwọ́ ọ̀tún re imú tó bá tún fi ọwọ́ ọ̀tún re imú tí bá là ẹ nígbàjú ó máa affect ìyá àti bàbá ẹ̀ ogún ẹ ti tán ni ókè dókítà ẹ ti sọ̀rọ̀ wọn lóògùn ẹ tán ló ṣe escape kílẹ̀ iná sílẹ̀kùn fún ìyá wa àtẹ̀fẹ́ mọ́bí tó ti wá
wọ́n lóògùn ẹ̀ ti tán ni dókítà ẹ̀ wà níbí Àrólé Ẹkùn lórúkọ dókítà ẹ̀. àǹtí ẹ lọ símọ́. ẹ jẹ́ kan bú kábíyèsí tẹ́fẹ́ dìbọn kí lẹ́fẹ́ dìbọn kì ṣe ọdúnkọ̀ tẹ́fẹ́ dìbọn kì rẹ̀ sọ̀rọ̀ dókítà ẹ̀ wà níbí sọ̀rọ̀ sókè wèrè. ó pe gbogbo àwọn baálẹ̀ tó wà ní Bàrígà pátápátá ó ní pé o kì í ṣe ọmọ bàbá òun ọ̀rọ̀ yìí fa ìjà. jọ Mr. ìdíje ẹ̀fọ́dún jọ ṣé àǹtí náà símọ́ àtọmọ Bàrígà nìkan ni kábíyèsí àná bí ni ó yẹ kó bá wa là á kò tún láwọn ọmọ mi tán bí. ọ̀rọ̀ yìí fa ìjà. Mr. ìdí. débi pé ìwọ tí ń sìn ó padà pàdé àpò pọ̀ ó lọ bá chairman Bàrígà ń gbà yẹn tó ń pè ní Honourable Oris. Honourable Oris yìí òun ló ní hòtẹ́ẹ̀lì kan tí àwa OPU lò ní Ìjẹ̀bú nígbà náà. èmi ò. ẹ sanwó o ṣé kìí ṣe pé ẹ jẹ Honourable Oris lówó náà ṣe gbé kábíyèsí fún ọba Bàrígà àbí ṣé pẹ́sítọ̀ mi yẹn tó mú yẹ́sì mo béèrè ní o fún wọn yẹn pé wàtí wọn lọ bá Honourable Oris fún wọn yẹn pé ẹ jẹ gbèsè kalẹ̀ síbẹ̀. ò kí ń mú irọ́ mi kí ń múrọ́ nígbà tá a ṣe OPU kí lorúkọ ẹ̀ ní Ìjẹ̀bú Honourable Timson yẹn ló ní hòtẹ́ẹ̀lì ta ló ń gbà yẹn. Honourable ṣẹ́lẹ̀ ti sọ pé wèrè ṣé pé mi kì í parọ́ Honourable Timson ẹgbẹ́ ọ̀rẹ́ ẹ̀ ti ń tàsé Honourable Timson ọ̀rẹ́ ẹ̀ ti ń tàsé Mr. Àrólé Ẹkùn ẹ máa gbọ́ from you will hear from my lawyer ẹ mọ̀ pé ògùn ẹ̀ ti tán ẹ wá sí géètì kalẹ̀ Mr. Timson you will hear from my lawyer mo máa sùn yín sí court wọ́n láwọn làwọn ń tọ́jú ẹ̀ pé ògùn ẹ̀ tán ni ló wá escape mọ́ yín lọ́wọ́ ẹ máa gbọ́dọ̀ tẹnu lọ́ọ̀yà mi ẹgbẹ́ kan tó sọ Honourable Timson. Honourable Timson. òun ni ìwọ Timson lọ bá tó ní kó yọ àǹtí ẹ kúrò ní ìyálọ́jà Bàrígà ṣé mo parọ́. o parọ́ gbogbo tó bá sọ bẹ́ẹ̀ náà. ṣé mo parọ́. so along this line àwọn nǹkan kan ti lọ débi wípé àìmọye. ẹwọ ọmọ kàwé nǹkan ní kàwé olórí ibú wo ló kọ̀tàn fún ẹ olórí tó mọ̀ pé wọn ò tí ì bí ìyá ẹ nígbà yẹn ìyá ẹ tó lọ dó kóòdù kùdù mọ̀ pé wọn ò tí ì bí nígbà yẹn ta ló kọ ìtàn yìí fún ẹ ó wà inconsistent ẹ bóyá ń pé ń wọnú ìwé lẹ́mẹ̀wá kò lè kíráàmù 3-minute video o ò lè kíráàmù ẹ̀ sórí kàwé buwé jẹ. nǹkan tó o ti bàjẹ́ nínú ìlú Bàrígà. wèrè buwé jẹ. ẹ jẹ́ fìyẹn lẹ̀. pátì kò ní da fún ìyá ẹ̀ tó bá filẹ̀ ìyá ẹ̀ kò ní da fún tó bá filẹ̀ sọ̀rọ̀ a fẹ́ gbọ́. kábíyèsí ọba Akíolú. kábíyèsí ọba Akíolú tìlú Èkó wa lọ́wọ́lọ́wọ́ báyìí. ìwọ ló fi petition yọ wọn kò ní ṣe ọlọ́pàá mo fẹ́ sọ ìtàn ẹ lẹ́nìí. ìwọ Timson tó yẹ pé o máa ń gba ilé kiri o máa ń gba ilé èèyàn kiri ní Bàrígà ni o gba ilé èèyàn kábíyèsí Akíolú yìí ìgbà náà kábíyèsí ọba Akíolú yìí wọ́n sì wà ní ìdíṣẹ́ ọlọ́pàá. Akíolú wá dá sí nígbà yẹn àṣẹ ọlọ́pàá. Ìwọ ló kọ petition. Story time. You go explain tire, no evidence. Against Akíolú tó fi dismiss wọn. Dismiss petition. Ìwọ ló kọ against ọba Akíolú. Èèyàn kan péré competition against odidi ránkì bàbá wa Akíolú nígbà yẹn wọ́n dẹ̀ dismiss wọn. Ẹgbọ́n làwọn ọba tó bí ẹ bá wa tẹ̀kí bíìrù èèyàn kan ó competition against ọba Akíolú kí ni ránkì wọn nígbà yẹn wọ́n dẹ̀ dismiss wọn. Ó pa
orí ibi ṣẹ́rí Mr. Saheed ẹ̀yìn ṣọmọlúàbí wọ́n ní ìròyìn àṣálẹ́ là ń gbọ́ lọ́wọ́ yìí ó ń pa orí ibu rọ́ èyí ẹyọ kan ó competition against kódà Yorùbá wí bí mo ṣe wà yìí èyí ẹyọ kan ò lè competition kọ́ ní kí n má ṣe ṣó mọ́ ló èyí ẹyọ kan ò lè flag mi kán gbé péjì mi wálẹ̀ gbé fún bàbá o irọ́ làbí o láìláìláláwù irọ́ làbí o irọ́ làbí o. lórí ẹ̀ ń pa mí lẹ́rìn òun ló ń búyàn ó tún wá tún mú pọ̀ bí ìgbé àṣùbà ẹ bóyá ṣe mú kí ló ń bi nínú náà kí ló ń bi nínú tó ń bi nínú gan òye mi ilé ò ṣáàdùn àmà wàá dá ọ̀rẹ́ àmà arógo báyìí. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bàbá ìpadà jọba lẹ́kọ̀ọ́ torí o ò mọ̀ pé ó máa jọba. àbí bẹ́ẹ̀ kọ́. àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ náà ni. ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tó wà ní Bàrígà lénìí Ṣómólú náà ti ń jẹ baálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tó wà ní Bàrígà lénìí Ṣómólú náà ti ń jẹ baálẹ̀ gbogbo wọn kẹ̀yìn sí ẹ̀. yóò kí ń gba pọ́n látẹ̀yìn bí àwọn fẹ́ ṣe lẹ́yìn wọn wá kọ bí àwọn baálẹ̀ wọn ọ̀pọ̀ tó bá kẹ̀yìn sí ìyàn náà kò dáa wọ́n kọjú sí kábíyèsí ni wọ́n fẹ́ kẹ̀yìn sí wọn kò dáa ọmọ ìkáyé kẹ̀yìn sí wa. torí pé Ṣómólú lọ bá wà ọba ò sí ń Bàrígà. wọ́n yìí parọ́. baálẹ̀ ẹyọ kan ṣo péré ló dẹ̀ fi jẹ tó ń pè ní Sake. Sake Olúwo. Sake yìí náà ó competition against ẹni. Sake Alájà. tó gbé lọ pàǹtí. kábíyèsí try o petition. tí n bá parọ́ ẹ máa já mi ẹ̀yin ọmọ bíbí inú ìlú Bàrígà. èèyàn kan ò ní já ẹ máa pa nìṣó àìpọ̀ tó ti jáwọ́ ọjà ká tó máa wá já ẹ ó ti jáwọ́ ọjà náà dókítà ẹ wà níbi bí wọ́n ti jáwọ́ ọjà ká tó máa wá já ẹ àwọn má yẹ ká tún já ẹ ó lè já wẹ́lẹ́wẹ́lẹ́. ìwé mélòó gan náà kọ fún bó jẹ́ kàtìbí ló ń kàtìbí very dumb illiterate sọ̀rọ̀ wèrè. sórí ilé kan wà ní Ọlọ́nkẹ́mi mi ò mọ nọ́mbà ilé yẹn ìwọ tí ń sìn ó gba ilé yẹn tó ta. sọ nọ́mbà ilé yẹn fún wa kò sàwọn ọmọ Ọlọ́nkẹ́mi dáadáa Ọlọ́nkẹ́mi mi mọ Ọlọ́run tó bá ti kó ní ọjà Ọlálẹ́yẹ ọmọ orí títì lè mi ìrẹ̀lẹ̀ níbi tó máa dárúkọ bá ti kó lọ́jọ́ ọjà Ọlálẹ́yẹ jẹ́ ni pé à ń lọ sí tọ́ba wọ́n tàdé níbi àdèlé tọ́ba kọjá ọjà Ọlálẹ́yẹ ó wà lọ́wọ́ ọ̀tún báyìí street yẹn ó gùn gan Ọlọ́nkẹ́mi street ó gùn gan wọ́n ṣe kátó wọ Ọlọ́nkẹ́mi street máa kan wà ní títì yẹn ó ń ṣe freezer ó ń ṣe refugee 80 o lè mọ̀ pé mo gbogbo tó ń sọ yẹn sọ̀rọ̀ wèrè. Ọlọ́nkẹ́mi ni ilé yẹn wà tó bá jẹ́ wípé mò ń parọ́ ẹ̀yin ọmọ Bàrígà ẹ máa bọ̀ lórí screen yẹn wá bá mi debunk ẹ̀. èèyàn ọkọ̀ ráyè tó pọ̀ ti yàwó lórí nọ́mbà 1064 ló wà. ẹ wá sọ fún mi pé irọ́ ni mò ń pa ilé ọ̀rọ̀ tí mò ń sọ yóò ti tó bóyá bí ọdún 9 sí 10 tó gba ilé yẹn dá wàhálà lẹ̀ ọdún 9 nítòsí níbí tó competition against ìwọ tí ń sìn. mo sọ pé ìyá ẹ̀ ò tọ́jú ẹ̀ ìyá ẹ̀. ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ Bàrígà dáadáa. Yes, going to 10 years. kí ni ká béèrè lọ́wọ́ ọmọ ilé yìí ló gbà last tí wàhálà fi dé báyìí. Timson bàbá mi láìkè ètò yìí kí ló dé. o kì í ṣe ọmọ bíbí inú ìlú Bàrígà. àbó ti jọba. o ò dẹ̀ ń ṣe ọmọ Yorùbá o ò dẹ̀ ní ìtàn Yorùbá. àwọn kan ní kábíyèsí kọ́ ilé fún wọn níbẹ̀ o bad mother ẹ send request ká gbé yín sókè
ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn lẹ́nu nǹkan ti dé báyìí aláyọ̀ tó máa bá tiẹ̀ jẹ́ ti wà lórí péjì. alẹ́nu. jẹ́ kí n sọ̀rọ̀ àwọn onígunnu Bàrígà, àwọn ìṣẹ̀dálẹ̀ Bàrígà tó jẹ́ pé àwọn ọmọ onígunnu tó wà nílùú Bàrígà. Ìwọ tí ń sìn yìí náà ló competition against àwọn onígunnu. Ọba Akíolú ti jọba ńgbà náà. Ọba Akíolú ló padà yọ àwọn onígunnu àtàwọn oníṣẹ̀ṣe kúrò nínú petition tó kọ against wọn. Torí petition tó kọ against wọn nígbà náà ni pé èèyàn náà fi ń bọ̀rìṣà, èèyàn náà ń lò, ẹ̀jẹ̀ èèyàn náà ń lò. Ó parọ́ kú, ó pa ṣége irọ́. Àwa mọ gbóògùnù dáadáa, èmi tó ń wò yìí. Mo mọ ibi tí wọ́n ń pè ní gbóògùnù. Gbogbo títí gbóògùnù làwọn ọmọ Ìgbò wà tí wọ́n ti ń ta spare parts. Tí ìgúnnú bá jáde, ìgúnnú bá jáde sáwà. Wẹ́rẹ́rẹ́ o, kí ló tó ń porí ibú rọ́bà ẹ̀? Ìyá ọmọ yìí dà, àwa mọ gbóògùnù dáadáa níbi roundabout gbóògùnù bí ẹni pà lọ sí Lady Láàkì. Pèrèrè o, àlẹ́ ọba Bàrígà ti gbé ẹ̀pọ̀n Gani àtàwọn ọmọ ẹ̀sọ́ iná gáàsì. Tí n bá parọ́ ẹ lọ bèrè pẹ́tíṣọ̀ ẹ̀gan ó kọ́ dé Àbújá. Ọba yẹn lẹ́nu nìyẹn o, kábíyèsí lẹ́nu o. Wọ́n ti gbóògùn yẹn pa. Nígbà wo lọ́dún wo? Lọ́dún wo wèrè? Tí n bá parọ́ ẹ lọ bèrè ní Bàrígà tó bá yẹ pé àwọn onígunnu wọ́n bá ti ń sìn ṣe. Ọmọ Bàrígà wa àbí ọdún wo náà ti gbóògùn pa? Lẹ́yìn ìgbà náà ó pè wọ́n ó ló fẹ́ parí ìjà pẹ̀lú wọn. Àmọ́ àdúgbò mi lélẹ́yìí o. Ọmọ ìdí àbà, àwọn bàbá lúkú ẹlẹ́bì, àwọn ọmọ ọlọ́jà alẹ́, àwọn ọmọ ìdí àbà, ti wọlé o. Tí ẹ máa ta lẹ́nìí. Kó lè mọ̀ pé àwọn ọmọ ìdí àbà dáadáa bí wọ́n ti máa ń nájà alẹ́. Bẹ̀rẹ̀ àwọn màámi kan tó máa ti ń tó ti yé káwá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìwọ. Àwa orí títì náà bí wá sí. Sọ̀rọ̀ wèrè eléri ibú ọmọ. Àwọn onígunnu ọ̀nà àwọn ò lè bẹ parí ìjà àti wípé àwọn ò bẹ ìjà. Wọ́n tó bá jẹ́ pé ó fẹ́ parí ìjà náà nìṣó lọ́dọ̀ Akíolú. O ò lè lọ sọ́dọ̀ bàbá wa Akíolú. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí rọ́bà wà ń bẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa bá mi sọ o. Along the line ìgbà tí bàbá wa Akíolú fẹ́ ṣe birthday kan ní ìmọ̀ iye tó fẹ́ ṣe nígbà náà. Gbogbo kan ló kí mọ̀ ní birthday kan náà ṣe o birthday ni o. O mọ iye tí wọ́n tán bá wọn jà ní gbòògùn. O mọ nọ́mbà àdírẹ́sì Ọlọ́runkẹ́mi. O tún mọ Ọ̀tọ́lọ́run Tóyìn. O tún mọ ti kí lórúkọ ẹ̀ Ọlálẹ́yẹ. O tún mọ táìmù tí wọ́n tún ṣe birthday bàbá Akíolú. Wèrè ni ẹ wèrè sọ̀rọ̀. Ìwọ tí ń sìn yìí ó ra màálù ó gbé lọ sí palace bàbá wa Akíolú. Ibi tí mo sọ́dẹ̀ yìí tó bá jẹ́ pé mo parọ́ kí àwọn èèyàn jáde láti palace bàbá wa Akíolú kan ní ọlá federal irọ́ ló ń pa. Mo jẹ́ fẹ́ kí Timsy fúnra rẹ̀ jáde irú rẹ́kọ̀dì tó ṣe lọ yẹn tí ó mọ̀ pé òun ti bà yé ara òun jẹ́ yẹn kó jáde kó wá tún sọ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí irọ́ ni. Bàbá wa Akíolú gbé ẹ ṣépè lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n forí adé gègùn fún ẹ. Wọ́n dẹ̀ dá màálù ẹ padà. Wọ́n dẹ̀ tún wọ̀n àwọn tó wà ní palace pé kó má gba àbọ̀dè fáwọn o. Bàbá wa dẹ̀ ní òkè ṣọba. Ìgbà tí Fáṣọlá tó wà ní gọ́vnọ̀ Lagos State. Ó kàwé dẹ̀ tún gbàgbé. Baálẹ̀ orílẹ̀ Bàrígà òun pèrè lọ́ba ọba tó dádé ò ní certificate. Ó dẹ̀ ní àwọn ọmọ ìlú lára. Baálẹ̀ orílẹ̀ Bàrígà oníkọ́ lọ wú sáìbọ́ọ̀dù ẹ̀. Nítorí ìwọ lọ́ba ọba tó ní certificate tó lọ́pàá àṣẹ. Ìgbà náà
Fáṣọlá pa ẹ́ láṣẹ pé àwọn fún ẹ ní 24 hours kó o lọ ṣe signboard gọ́vnà Fáṣọlá gbà náà tí n bá ti parọ́ ẹ̀yin ọmọ Bàrígà ẹ wá máa já mi o ẹ̀yin ọmọ Ṣómólú ẹ wá máa já mi ẹ máa sọ fún mi pé irọ́ ni mò ń pa eléyìí ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ yìí mò ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí o lè sọ̀rọ̀ sí mi gan fúnra mi o. Ọba kábíyèsí ló pè ní ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ kò ní dá fún ìyá tó bí ẹ okú àtòkù tó ń bára wọn sọ bí ẹ kò ní dá fún àwọn méjì ìyá ẹ kò ní dá fún bàbá ẹ ọlá fẹ́ dúrà kádọ́mọ̀ ìyá láyà ẹ ta ni ìyá ẹ ta ni bàbá ẹ kò ní dá fún àwọn méjì tó ń bí ẹ ìwọ ni wọ́n la fẹ́ ẹtọ́ rẹ̀ ń ṣe gan ọ̀gá ẹtọ́ rẹ̀ ń ṣe kò ní jọjá fún yín papọ̀ ẹ̀ ń ṣí èrè ọba ilẹ̀ Yorùbá ló sọ fún pé ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ ìyá tó bí ẹ kò ní dá fún ìyá tó bí ẹ kò ní dá fún ìyá tó bí ẹ kò ní dá fún bàbá ẹ kò ní dá fún àkọ́bí bàbá ẹ kò ní dá fún àbígbẹ̀yìn bàbá ẹ kò ní dá fún ọ̀fun rẹ̀ odidi kábíyèsí ló lárú gbàgàbí ilẹ̀kùn Faransé tó ń bú olórí ibú wo ló bí ọmọ yìí olórí ibú ẹni òfò wo ló bí ẹ náà wèrè wo ló bí wèrè ẹ wo wé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n ti ní kó lọ bẹ́ orí ẹ̀ sọnù wọ́n ní kó lọ bẹ́ orí ẹ̀ sọnù àwọn ọba tí lọ́ba máa ń pa kò sí wàhálà sọ̀rọ̀ wèrè. lè dá mi mú wa àtàwọn tíìmù ẹ mò ń bọ̀ lórí yín. kábíyèsí ò lè dáwọ́. nílẹ̀ ayé abẹ́kẹ́ ìzàbà. ó ṣe ìfẹ̀dẹ̀fọ̀ ní ìyàbá gàdìkàbà olórí ibú ó máa fọ́ orí ẹ̀ mọ́ kàbà ọmọ àlẹ́ ní òfò sọ̀rọ̀ wèrè. mò ń bọ̀ lórí yín. Fáṣọlá ní kó o dá signboard yẹn padà within 24 hours pé kó o tún ṣe tó wà beauty jù yẹn lọ o dẹ̀ lọ ṣe ọ̀n bí ẹrẹ. olórí ibú èyí tó wà beauty kan tó wà beautiful Fáṣọlá ti lọ o kábíyèsí ọba gbọ́láhàn sì wà lórí òkìyè báràkì lọ́ba oyè ọba oyè báràkì ni sójà go come báràkì go still remain gbọ́ngbọ́n ìlòkè ogún ọdún lẹ́yìn òkè gbọ́ngbọ́n ẹ bá wa gbóhùn sókè. ó ṣe ọkọ mi ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run ràn yín lọ́wọ́ Olúwa jẹ́ ká gbé wa agbègbè tó wà níbẹ̀. ẹ ṣeun gan ojú àtàrà ìtọ́nkì. ṣé o rí ọmọkùnrin tó jáde wọn ò lójútì pátápátá Gani Adams àtàwọn followers ẹ̀. ẹranko jọ ní gbogbo wọn pátápátá ẹranko. kò sí ojútì kan wọn ò dẹ̀ lọ́pọlọ ó yẹ kó máa tọrọ fún wisdom ṣé wọn ò kí ń ronú kan tó jáde síta kan bí ìgalà wọn bẹ síta bí ìgalà wàá máa sọ ọmọ lásán èkejì ajá olórí ibú ọmọ lódìdí ọba ní odidi ọba eléyìí sọ̀rọ̀ sí báyìí. ẹ̀dọ́ ṣé odidi ọba ní Gani Adams gbéyàn síta tó ní kan máa bú tó bá jẹ́ pé ìgbéraga wọ́n dẹ̀ wà arrogance ṣérú àwọn yẹn ló fẹ́ máa ṣọ́ wa tó máa pààyàn anyhow. bẹ́ẹ̀ni eléyìí tó lè bú ọba yóò máa kó dídí ìlú ẹ má bá wọn ṣe o. sẹ́yìn ò ní lè ní wọ́n fi ọ̀tẹ̀ ṣíṣe sílẹ̀. Ọlọ́run ló fi ilẹ̀ níta bá yóò. tó ń jáde fòfòfò igan mi rò pé Yorùbá ni wọ́n máa lè Yorùbá. ṣé lè jẹ Yorùbá tẹ̀ ń wò ìṣèjọ Yorùbá lójú yín. ó náà ni mò ń sọ ọmọ àlè Yorùbá ni wọ́n. owó tẹ̀ ń gbà tí ò tó bí kankan kò jọ lára yín gan kò jọ lára wọn bó ṣe ń jáde fòfò. bẹ́ẹ̀ ni o. lórí rádaràda. bí àjèrè lẹ́kọ̀ọ́. mi ò ríru wọn rí Ọlọ́run kó gbàkóso bẹ́ẹ̀ lè ṣe ń jáde Ọlọ́run gbé Sunday Igboho tó ń gbé lékè yìí tó ń lọ sókè fò ìfè tọ́lọ̀ wà lẹ́yìn ẹ̀. àwọn ọba tẹ̀ ń bú ẹ lè túbọ̀ tẹ̀ ẹsẹ̀ àwọn lọ́lọ́sìn Tinubu tẹ̀ ń bú tẹ̀ ń sọ pé apààyàn ní kinní kan òun sì lórí nílé yìí. ìdí tí mo fi ní wọn ò lójú tí wọn ò dẹ̀ rọrí. ẹ ṣe màámi ká ṣe pápá àpàdé kan sí èrò pọ̀ lórí kìíní ẹ ṣe gan ojú fẹ́ mà. ẹ̀dẹ̀ bá ti wọlé bá wa ṣe ní ìṣẹ́jú méjì TikTok ti kún everywhere àwọn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀yọ̀ tó bá ti wọlé lórí TikTok bá bá mute mi o